ètò yẹn tún lè yí o ìgbẹ́jọ́. ìgbẹ́jọ́ conflict resolution. ìgbẹ́jọ́ conflict resolutions. ó ń yà í lẹ́nu ẹ wò pé ibo ló ti fẹ́ wáyé ẹ wò ó pé ibo lẹ ti máa wò ó ẹyẹ méjì ò ń jàṣà Sokoti TV. ìgbẹ́jọ́ conflict resolutions ẹ pàdé wa ní Sokoti TV. ìgbẹ́jọ́ ní àkọlé ohun tó ń bọ̀ lọ́nà ẹ wò ó ẹ gbádùn ẹ subscribe Sokoti TV. ẹgbẹ́ ẹ̀ ló jẹ́ alága kékeré inú ìjọba tó wà yìí ọkùnrin tó máa jọba wà máa múnú bàbá tó lè ó ní ṣiṣẹ́ bàbá gbó Jesus mighty name. Kábíyèsí alára náà kí ẹjọ́ wá ní alára ìkó. Aláàzì ọ̀rẹ́. Apá wọn bí tí bá wọn débẹ̀. Àwọn ní chairman ẹ̀la rẹ̀ sílẹ̀ owó èkó. Ọ̀rọ̀ àti ìborí kúkú dàlú. Always good to see you. Aborí dèpè. Always good to see you. Aborí dèpè ìlú gbé yẹ̀rú kiri yẹ̀rú ṣubú. Okay, ọba àjẹta àtàlẹ́kọ̀ọ́ lókè ọmọdé ṣọlá ọmọdé mi bí ìlú. Ọlọ́run tún pálásì. Láti kọ́ gbogbo ọjọ́ láti wọlé ní bàbá wa Láké 81 years of age. Bàbá ẹ mà surprise mi o. Wọ́n ń gbàdúrà fún olórí. Wọ́n wá ń rífà sí kábíyèsí Ọọ̀ni as bàbá. Ẹ wo age differences yẹn. Ìgbà tí wọ́n wọlé, àwọn méjèèjì kíra wọn, àwọn méjèèjì wọ́n dẹ̀ tẹ̀. Bàbá yẹn dẹ̀ wà nínú àwọn tó gbà pé bàbá Yorùbá, bàbá àwọn kóòtù òjìire ni bàbá wa Ògúnwùsì. Nígbà tí bàbá wa tó wọ́n ṣe àdúrà délẹ̀, wọ́n tó wá ń sọ wípé wọ́n fi ọ̀rọ̀ mùsùlùmí lé, wọ́n fi ti Christian lé, wọ́n fi ti alábàáláyé sí kẹta. Ẹ dákun, ẹ wo òwe tí ọ̀rọ̀ yìí pa fún wa torí Ọlọ́run. Ó kàn wù mí kẹ́ ẹ wo òwe tọ́rọ̀ yẹn pa fún wa nílẹ̀ kóòtù òjìire. Bàbá 81 years of age sí bàbá wa Ọ̀nìrìṣà. Ẹ wá wo n tí bàbá yẹn ṣe. Ẹ wo àpọ́nlé tí bàbá yẹn náà wá ní àfihàn.
respect is reciprocal. Gbogbo ẹni tó bá ti sọ respect nù láyé kò ní nǹkan kan kò jámọ́ nǹkan kan nílé ayé. Ẹ̀yin èèyàn, ẹ̀yin ọmọ kóòtù òjìrè, mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ mi báyìí. Ṣé rí mo sọ pé béèyàn bá wá onígbèsè tó jẹ bàbá ẹ̀ lówó, bí ó bá ṣọ́ra á pàdé ẹni tó jẹ ẹni tí ìyá àti ẹ̀ gangan jẹ lówó. Bẹ́ẹ̀ ni àwọn Yorùbá ló ń sọ bẹ́ẹ̀, kóòtù òjìrè ló ń sọ pé ẹni tó bá ń wó onígbèsè tó jẹ bàbá àti ẹ̀ lówó, tí ò bá wá ṣọ́ra nípasẹ̀ bó ṣe ń wá káàkiri yẹn, á wá pàdé ẹni tí ìyá àti ẹ̀ gangan tó jẹ lówó. Mo ń sọ fún ẹ̀yin Ọ̀yọ́ pé ẹ jẹ́ á rọra o, kò tó ń bẹ ńlẹ̀ gegele rèé o, ẹ jẹ́ á rọra o. Mo sọ statement kan ní ọ̀rọ̀ tí mo sọ last. Mo ní ẹ̀yin Ọ̀yọ́ ẹ fura, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ original Ọ̀yọ́ ẹ fura, ẹ má jẹ́ kí wọ́n bà Ọ̀yọ́ jẹ́. Mo lè sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni àwọn èèyàn ti sọ tí wọ́n fi ránṣẹ́ sí mi, ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀ text messages voice messages ni, kì í ṣe pé a jọ sọ̀rọ̀ wọ́n náà wọn. Mo ní àwọn kan wà tí mi ò gbọ́dọ̀ gbé jáde rárá àfi tèmi náà bá pẹ̀lú àwọn tó fẹ́ kí ilé kóòtù òjìrè bàjẹ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn kan wà tó jẹ́ kéékèèké, tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn kò nira jù, ọ̀rọ̀ yẹn ò nira jù rárá, tí ó sì ṣe é fewé bò, tó sì ń túmọ̀ sí pé èèyàn ń ṣe ìkìlọ̀ ni, tàbí tẹ́ ẹ bá kọjá bí o, ibi tẹ́ ẹ bá dérè o, tẹ́ ẹ bá kọjá bí o, ibi tẹ́ ẹ bá dérè o. Mo wá fẹ́ lo èyí tí mo rí i pé ó sì ṣe é fewé mọ́ díẹ̀, torí Yorùbá sọ pé tá a bá ka ẹrú inú ẹrú á bàjẹ́. Àwọn kan wà tí ò ṣe é gbé jáde rárá, tí irú mi ò gbọdọ̀ gbé jáde. Kódà béèyàn bẹ́ẹ̀ bá láwọn ọmọ Yorùbá ẹgbẹ́ mi tó gbérú ọ̀rọ̀ yẹn jáde, èmi gan á blame wọn lórí Ọ̀yọ́ ni o. Torí pé àwọn tó lè pín wa tá à ní jọ sí mọ́ láéláé ó pọ̀ nínú ẹ̀. Ìdí tí mo fi wá sọ wípé kí àwọn Ọ̀yọ́ rọra tàbí kí wọ́n fura, ó ní pé sísítà mi kan sẹ́ndì àwọn messages kan sí mi, lára àwọn messages táwọn èèyàn sẹ́ndì sí mi. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ohun tó wà ńlẹ̀ díẹ̀, káwọn Ọ̀yọ́ kí wọ́n lè mọ̀ pé tán bá ń pè èèyàn ní abì fúnra ẹ̀ ráì, ó yẹ kéèyàn pa ìfún yẹn mọ́ o. Ibi tí ọ̀rọ̀ dẹ̀ dé lénìí, tá a bá ṣọ́ra, n tí ò ní ṣe é fetí gbọ́ nínú pásítì Ọ̀yọ́ ńlá máa gbọ́ o. Ẹ dákun, irú ẹ̀ kan lélẹ́yìí, ṣùgbọ́n eléyìí ló ṣẹ́pẹ́rẹ́ jù nínú gbogbo àwọn messages tó kù lọ́wọ́ mi. Òun ló ṣẹ́pẹ́rẹ́ jù, tó sì ṣe é fi wé mọ́, tó sì jọ ìkìlọ̀, tó sì jọ pé à ń pe èèyàn sí àkíyèsí pé ṣé ẹ ti gbàgbé pé báyìí náà ló ṣẹlẹ̀ nígbà báyìí, ṣé ẹ ti gbàgbé pé báyìí náà ló ṣẹlẹ̀ nígbà báyìí. Ẹ dákun torí Ọlọ́run, wọ́n á fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ sísítà mi tó sẹ́ndì kìíní sí mi. Ìmọ̀ wọn rí o, ojú alálẹ̀ dẹ̀ tó ìmọ̀ wọn rí. Ìmọ̀ bóyá wọ́n ti bá mi sọ̀rọ̀ rí, bóyá wọn ò tí ì bá mi sọ̀rọ̀ rí, wọ́n kàn sẹ́ndì voice message yìí sí orí aago mi. So ẹ dákun, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀, but ẹ má bínú, màmá intercept lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ẹ má bínú. Ẹ̀rọ bàbá Sókìtì, fídíò tí ẹsẹ̀ lérí ọ̀rọ̀ Àgbàládọjà àti Aláàfin pẹ̀lú wèrè tó ń lérí wọn gbogbo ọba pé kí Aláàfin mọ kó dá mọ ló kó dání. Ṣe rí aṣọ́nà nìyẹn, ó fẹ́ fi ìyá ẹ̀ gbọ́pọ̀. Dámọ lóko tí bàbá Adéníran tó kó dání tọ́sọ fún Bọ̀dé George. Tí bàbá Adéyẹmí náà tọ́sọ fásitì àwọn ọlọ́run. Àbí wọ́n fi ìrù ẹ̀ náà ní Ládọjà. Àbí wọn mọ̀ pé bàbá Adéyẹmí lòótọ́
jọ lọ́ọ̀yà àyàkọ́ṣe bàbá náà ní àwọn rẹ́bàdì rẹ́pọ̀tù tó kù díẹ̀ káàtó ṣé bẹ́ẹ̀ gbọ́n interview tí bàbá Bísí Àkàndé ṣe tó jẹ́ pé ọ̀rọ̀ gbogbo kì í sí lórí alábàáhùn ẹnu sì lára fọ́ọ̀kẹ́wù Ọ̀yọ́ torí tó bá jẹ́ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí wọn èmi ò rò pé Ọ̀yọ́ máa lọ́rẹ̀ẹ́ o dámọ̀ lóko wọn tí wọ́n kó kiri kí nífẹ̀ẹ́ fi ṣe wọ́n torí Ọọ̀ni kí nífẹ̀ẹ́ ẹsẹ̀ wo nífẹ̀ẹ́ sí wọn tí bàbá Láàfin Ọ̀yọ́ tó fi parùjalè mọ́ra káwọn ọjọ́ kí Mọdákẹ́kẹ́ tó wà lẹ́yìn Mọdákẹ́kẹ́ níwájú náà fọwọ́ ìjọba ẹ̀ tó jáde sí ní ṣùpà wà á mọ̀ nílé Ifẹ̀ àgbà níwájú Ọlọ́run àmọ̀ nílé Ifẹ̀ Ifẹ̀ ni mí ipò ni mo gbogbo tàwa lè fi àmọ̀ pé bàbá Láàfin Ọ̀yọ́ nítorí pé ní 1997 yẹn bàbá Láàfin Ọ̀yọ́ ṣe ráńdé Sọkọ́lá Àlàó wá tó wá ṣe mítìnì bá ní Mọdákẹ́kẹ́ gbogbo ẹ̀ nífẹ̀ẹ́ náà gbọ́dọ̀ sọ̀rọ̀ pé ìyá rẹ̀ mùsùlùmí gbogbo ayé dẹ̀ mọ̀ pé kò sẹ́ni tó wá díẹ̀ pé Aláàfin Ọ̀yọ́ ń bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ kò wá mọ̀ lè fẹ́ àwọn padà tẹ́ wọn sọ̀rọ̀ yìí ṣùgbọ́n tí bí ni òní ṣàìbí ni tí bàbá ló mọ bí wọ́n ṣe bí wọ́n bá wọn rà bọ́ wọ́n bá wọn rẹ̀ ta àìmọye ní gbogbo Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ tó bá ní wọ́n tó lójú ogun tó bá má wọn kú àìmọye Ajagunta tí bàbá yìí bá wọn rà ṣùgbọ́n àtàjàgùtà àtàwọn tí ò dàgùtà gbogbo náà fi kú sí fàjẹ́ dèní dàárẹ̀ tá a bá sọ lójú ọmọ Mọdákẹ́kẹ́ mo bìí fún pé fẹ́ gba Àjàgùtà kankan ṣùgbọ́n òótọ́ ọnú àtàtètè dáyé ó ṣèdájọ́ nígbà náà lọ. ẹ dákun ẹ̀yin yẹn mi ẹ dákun ẹ má bínú mi ò mọ̀ pé mi ò fi fóònù mi kejì sí flight mode ẹnìkan ló pè mí ẹ dákun ibi tí a gbọ́ dé ibi tá a gbọ́rọ̀ woman yẹn dé náà láti máa continue ẹ dákun ẹ má bínú ṣe mọ̀ pé mo sọ wípé àwọn nǹkan kan wà tí ò yẹ ká sọ àwọn ìtàn kan wà tí ò yẹ ká sọ láàrin àwọn ọmọ Yorùbá gbogbo àwọn eléyìí ò ń sára wọn o àwọn èèyàn fi àwọn ìtàn burúkú ìtàn tẹ́nìkan tó jẹ́ pé tẹ́lòmíì bá gbọ́ tẹ́lòmíì àwọn èèyàn míì ò gbọ́dọ̀ gbọ́ torí èmi náà tí mo dúró yìí ìtàn wà tí mo lè sọ o ìtàn wà tí mo lè sọ ìtàn ọ̀kan nínú àwa tá a lórúkọ torí kúhe látọ̀yọ́ mo lè sọ ìtàn ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ọjọ́ mi ni tán bá ọ̀rọ̀ débi tí kò yẹ kan bá dé gbogbo ẹ̀ náà lásọ papọ̀ ẹ dákun ẹ lísìn kẹ́ máa gbọ́rọ̀ sísítà mi yẹn lọ níbi tí wọ́n sọ dé náà ni wọ́n ti bẹ̀rẹ̀. a mọ̀ pé òru àdìdì ọ̀rọ̀ míyàn dìde òfúfẹ́ níṣẹ́gun tó gbogbo yẹn pọ̀ lóòótọ́ ṣùgbọ́n tẹ́ bá jẹ́rìí tó ń gbé nífẹ̀ẹ́ dáadáa á mọ̀ wípé Akáyàgùtà tó lọ gbà fún àti bá àti bí tífẹ́ òde bá Yàgùtà gbogbo bọ́ọ̀sì pátápátá àwọn orúnmọlẹ̀ rú wọn lágbára tí wọ́n dẹ̀ jagun àjàyè tí wọn ọmọdé ní òpéfẹ́ òlájàgùtà wọn ọba tó ní wọn àwọn irinlẹ àwọn mo ṣe rí ọ̀rọ̀ yẹn tí bá rántí wọn tó ṣẹlẹ̀ 97 yẹn ìjọ tí mo wálé láti Èkó àwọn kan ní gbogbo ẹjọ́ láti níbi ó sọ̀rọ̀ pé Mọdákẹ́kẹ́ bá ní tó fojú yín wá àdìjọ kan ní 2017-2018 èmi wá wálé láti Ifẹ̀ láti Èkó ní àtọkọ mi àwa gbé mọ́tò lọ sí Mọdákẹ́kẹ́ àgbàlagèrè wọlé kágbàsálẹ̀ agbára lọ jáde sí kágbára òkè ẹ̀sọ́ jáde sí ìta àgbọn ká máa bọ̀ nílé Ifẹ̀ bẹ́ẹ̀ mo mọ̀ pé wọ́n bá Mọdákẹ́kẹ́ kò sọ́nà kágbàsálẹ̀ agbára kò sọ́nà ká tó lọ gbòkè yídì jáde sí sẹ́ńpútà kò sọ́nà ibẹ̀ igbó àgbòrín ló ń dìde ńbẹ̀ ẹranko ní tù àbá padà sẹ́yìn àṣẹ̀ṣẹ̀ wàá tó lọ gba làgèrè tá a gbà wọlé àṣẹ̀ṣẹ̀ padà lọ jáde làgèrè tá a gbà wọlé ní ọ̀nà yẹn ò dá gbogbo ẹ ti bàjẹ́ gbogbo ibi tó wọ̀ nígbà mo máa sọ fọ́pọ̀ mi ní sọ̀rọ̀ pé tá a bá wà ní mr báwọn tá a bá wà lẹ́kọ̀ọ́ àwọn pé mo sọ pé tó Mọdákẹ́kẹ́ fojú wa rí mo ní mo kò fẹ́ pọ̀ wọn mo ṣe ní àgbàbí
mo wá fi hàn pé ojú omi ìlànà Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ta lọ́wọ́ wà nínú bàbá ní ìsìnkú wò ìyẹn wo gbogbo ní sọ̀rọ̀ ẹ wá wo bí bàbá Bísí Àkàndé ṣe wá tọ̀ mọ́lẹ̀ sásìrì Aláàfin ẹ wo bí ọmọ bàbá Kábíyèsí Àtàǹkẹ́ bó ṣe tọ̀ mọ́lẹ̀ sí wọn Aláàfin sí wọn mọ̀ pé gbogbo tó ń jáde yẹn ẹ̀sìn náà fún Aláàfin ṣe ni ṣe mọ̀ pé ẹ̀sìn ni kéyìn ó lọ tán kí gbogbo orúkọ bẹ́ẹ̀ máa jáde ṣe gbogbo tó jáde yẹn tó bá jáde lójú ayé wọn ṣe mọ̀ pé èdè tó di bàbá wọn náà yóò padà àwọn náà báyà àwọn náà lè kú sórí yẹn torí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ògbóni ẹ̀yin náà wo ọ̀rọ̀ yìí. Bàbá mo lè sọ kátígóríkà fún ilé ni pé bàbá Aláàfin Ọ̀yọ́ ló kó bá Abíọ́lá MK Abíọ́lá bàbá Aláàfin Ọ̀yọ́ ló kó bá bàbá ló fa MK Abíọ́lá bọ̀dì tó fi jẹ́ wípé stéètì tó yẹ kí Babangida gbé sífẹ̀ bàbá mọ̀ ló fi darí Ọ̀nà Kakanfò torí àbòsí tó fẹ́ ṣe pé àwọn ò fẹ́ kífẹ̀ ò gbérí wọ́n gbé sí ilé sàkí tí wọ́n fọwọ́ tí bàbá tó fi fẹ́ di wípé ọba Arómọláran àti Ọọ̀ni wọ́n wá fà mọ́ra wọn lọ́wọ́ ìyẹn Babangida rò pé kò fẹ́ èṣù ló gbé lọ sóṣogbo yẹn. Bàbá Adéyẹmí tí ò fẹ́ kífẹ̀ gbórí tó pọ́ sábẹ́ Abíọ́lá nítorí pé wọ́n àti Babangida gbẹjọ́ rẹ̀ ẹjọ́ nínú Ifẹ̀ àtọ̀yọ́ lẹ́nu èwo ni ìwà gbérí mẹ́ ẹ mọ̀ pé tí ò yé gbogbo wọn ni pé àwọn arúnmọlẹ̀ ayé àtijọ́ gbọ̀n níjọ́ tó bá ṣíjú bá ìwọ ẹ̀gbọ́n ẹ̀ bí ó ti rí ègún ni tó yóò bá dìde ègún ni lábẹ́ àkóso bó ti wù kó rí ẹ̀wù pálásì ilé Ifẹ̀ bó ṣe ẹ̀wù bọ́yọ̀ sí ẹ bá wo ògbó rẹ̀ Ọ̀yọ́ kí ni nǹkan ìwúrí tó wà ń bẹ̀ ègún àtèpè ni ègún èpè ìwàkiwà ẹ̀yin ìwà mọ̀ gbogbo tí bàbá Adéyẹmí sọ lẹ́yìn èwo nìkan rẹ̀ tó ṣe mú yẹn lọ nítorí pé ó bá àìsàn kọ́lá sọ pé kò fọwọ́ mú kinní kan ẹ̀yin náà sì sọ pé tó bá ní òun lè àáyọ wọ́n wá gbogbo ẹ̀sùn wọn rí tí wọ́n fi kẹ́ni ẹlẹ́nu ìwọ wá wájà wọn wá ní wọ́n rùn láàrin dá ìwà bá wọn wọ́n rùn lọ ọ̀rọ̀ àbòsí náà làwọn náà bí náà ló wà lára wọn ẹ̀tọ́ sọmọ wọn tó ń wọ̀ tí ó sì lè rí orí gbogbo kankan ọ̀nà ìdúkùṣe bí wọn kò táwọn ọmọ tiẹ̀ wà ní ọmọ wọn bàbá wo lẹ rí nídìí òṣèlú tàbí tí ń bá yànmọ̀yànmọ̀ kábàwọn tí wọ́n ṣe ń ṣèkiri àgbàlẹ̀ táwọn ọmọ wọn ṣàgbàlẹ̀ lọ́wọ́ mẹ́rin baálẹ̀ di òtólú ṣe rí irú àwọn yóò gbọdọ̀ jẹ blọ́gà àdàkọrú nítorí pé ìwà Ọ̀yọ́ ò sọ èèyàn burúkú nìyẹn ẹ wo àwọn àṣírí tó jáde lẹ́yìn ikú bàbá yìí èèyàn ló dá bẹ́ẹ̀ bàbá mi ní tọ̀yìn ní 1991 tí Babangida ṣàbẹ̀wò káàkiri ilẹ̀ Yorùbá mo lè kéré lótìtọ́ ṣùgbọ́n ẹ̀gbọ́n bàbá mi jẹ́ kan lára àwọn olóyè nílé Ifẹ̀ níbi tí bàbá ń gbà tí ní yàrá ìgbàlejò tẹ̀rítọ̀ ní ti tán ní tán ní èrè ti chéèjì ẹ̀yẹn nígbà yẹn náà ibẹ̀ náà ni wọ́n ti ń ṣèpàdé lọ́dún náà nígbà tí Babangida wọnú palace ó ní promise tó fún wa àwítẹ́yọ kátígóríkà lẹ́yìn pé ọ̀rọ̀ yìí ti bá sọ ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó bá wà nípàdé náà náà a máa rí àwọn èèyàn tó wà ń bẹ̀ wípé ṣé lóòótọ́ ni Babangida promise Ifẹ̀ ní ọ̀rọ̀ yìí ní Ọ̀yọ́ state Odùduwà capital as a state Ilé Ifẹ̀ etí ọdún ní etí mi méjèèjì ni mo fi gbọ́ n ò sì kéré nítorí pé bàbá tiwa olóyè ẹ̀gbọ́n bàbá mi ọmọ ìyá ni wọ́n olóyè ni wọ́n táwọn olóyè yẹn bá dẹ̀ lọ ẹ bèrè lọ́wọ́ àwọn èèyàn wọn bàbá yẹn ní àpò tí wọ́n ń fi àpò ẹkùn àbáwọ̀ ẹran
wọ́n lè fàwọ̀ àgbèrè rán mi, wọ́n lè fàwọ̀ ẹ̀kọ́ rán mi tí wọ́n máa ń kó gbogbo èròjà oyè wọn sí. Wọ́n ní ètò ọmọ tó bá dẹ̀ wà ó lè fi ní sọ pé ọmọ tó ń bá fokó ojú nìkan bí ní tẹ̀lé o. Ẹ tẹ̀lé mi tí mo lè jọ́ máa búrò yìí, mo tẹ̀lé bàbá jù. Mo tẹ̀lé bàbá jù lọ́dún náà lọ́hùn. Mo tẹ̀lé bàbá o. Tàbá tún wá ní ẹ̀là Ọ̀yọ́, ọmọ gbọ̀ngbọ̀n olúfẹ́ ààrẹ pẹ̀lú ìyànìyà tó bí mi lọ́mọ. Lọ́dún náà lọ́hùn. Tẹ bá lọ béèrè gbogbo lọ́balọ́ba tó wá sí fẹ̀lọ́jọ́ náà, ẹni tó jẹ́ bàbá ìyá tèmi, ẹ̀gbọ́n ìyá mi, ọba Kẹ́ngún Solomon Babáyẹmí olúfẹ́ ọ̀sìn gbọ̀ngàn ó wà bẹ́ẹ̀ lọ́jọ́ náà. Tí wọ́n pé gbogbo wọn wà bẹ́ẹ̀. Ẹ béèrè ọ̀rọ̀ yìí pé ṣé lótìtọ́ àti lódodo, ṣé lótìtọ́ àti lódodo ni Babangida promise Ọ̀nìrìṣà ọ̀gbọ̀n Adésígbò Adé Olúbùsì Èkìtì kí wọ́n gbé kí wọ́n òṣùwọ̀nlẹ̀ súnmọ́lẹ̀ òkúmọ́ lóṣùkúmọ́ aláta igi mẹ́ta ọ̀nà ńlá rẹ̀. Níbi rẹ̀ bá bọ́ ọ̀rẹ́ ògbà rẹ̀, ibi tó bá bọ́ ọdún ògbà dùn, ẹkú bá bá tó kú bọ̀. Tó bá yẹ pé lóòtítọ́ àti lódodo, ẹyẹ béèrè wò ni Babangida sọ pé forúkọ ń tá a máa jẹ́ fún wa lè fẹ̀lọ́ yẹn náà pé Ọ̀rànmíyàn state Odùduwà capital ló máa fún lè fẹ̀. Tẹ bá ti wá wádìí ọ̀rọ̀ yìí, tẹ bá bá rọ́ọ̀bì àjẹ́ pé bastard ọmọ ni. Ó lè kéré lóòtítọ́ nígbà yẹn, ṣùgbọ́n ọmọdé lè gbọ́rọ̀ kó má lè fèsì, kó má lè bá wọn dá sí kó kàn tó kó máa wọ̀. Bẹ́ẹ̀ni. Kò táwa wà nígbà yẹn náà. Ṣùgbọ́n ṣé ẹjọ́ sí bẹ́yìn ìgbà yẹn nígbà tí Abíọ́lá gbólé tó nígbà tọ́jú ọ̀pìlà wà lọ Àbújá tó rò pé máa máyọ̀rọ̀ 9 minutes Abíọ́lá pẹ̀lú bàbá Aláàfin iṣẹ́ ọwọ́ bàbá Aláàfin Abíọ́lá fi ló fi dúró lé Babangida lọ́rùn kókó má fúnfẹ̀ tọ́yí bàbá Lágbòdà ní bí bàbá ọba àti ẹ̀bọ̀ ibi tí nǹkan ti wà. Ẹ béèrè ṣebí ní sọ ìpàgbé tí Abíọ́lá sọ wípé kí Ọọ̀ni kó lọ bẹ gbogbo ẹgbẹ́ ọ̀rá ọ̀kànlélúwò irúnmọlẹ̀ Ilé Ifẹ̀ kó bẹ̀ kó sọ pé kágbà náà wọnú owó òun àgbà náà sì jẹjẹjẹ yóò kù síbẹ̀ ni. Ẹjọ́ Olúwa o. newspaper gbé omi ìkàn rántí pépà tó gbé ni ọ̀tẹ̀ bá lè gbọ́gbọ́ ẹ̀ àmọ́ pé òwe ìrìn ọjọ́ náà padà jáde. Àwa náà gbọ́rọ̀ yẹn gbà yẹn. Tó sọ̀rọ̀ sí bàbá pé òun wà nídìí ọ̀rọ̀ yẹn ká lè mọ̀ Aláàfin ló wà bẹ́ẹ̀. Tí stéètì yẹn fi bọ́ sóṣogbo tó fi jẹ́ kó Òṣogbo náà gbé lọ. Òṣogbo òbèrè ọwọ́ Iléṣà àti Ọọ̀ni àwọn ni wọ́n jọ ń fà mọ́ra wọn lọ́wọ́ tó fi wá gbé kíní ẹ̀ lọ sóṣogbo. Àbí ṣé lẹ́yìn ìgbà yẹn ẹ jọ̀ọ́ lẹ́yìn ìgbà tí Abíọ́lá wá rí pé òun fẹ́ du pírẹsidẹ́ǹtì ṣé kò wá sí Ilé Ifẹ̀ wá bẹ̀bẹ̀ kí Ọọ̀ni dáríjì Ọọ̀ni dáríjì ṣùgbọ́n tó Ọọ̀ni bá dáríjì táwọn ọmọ ilẹ̀ tó sí ọ̀bá dáríjì ń bọ̀ ẹ wo gbẹ̀yìn Abíọ́lá wọ́n bá lójú Abíọ́lá lọ sẹ́yìn sódò tó torí bàbá Aláàfin ṣe orí wọn ṣẹ̀wọ̀n tó bá lójú ọ̀dà ẹgbẹ́ tó máa ní kábíọ́lá wá sírò tó fi rí bàbá ẹ̀fìn ẹ̀gbọ́n Aláàfin Ọ̀yọ́ náà ó jẹjọ́ ń bẹ̀ nítorí ìlara ẹlẹ́dàá sí fọwọ́ sí ni ṣèbí bàbá Aláàfin Ọ̀yọ́ mọ̀ pé Gani Adams ọmọ Ọọ̀ni nítorí pé tí bàbá tí ọ̀la yìí ti jẹ́ ibi tó pẹ̀lú OPC Ifẹ̀ ló ti pilẹ̀ ọdọọdún ló sì wá sí Ilé Ifẹ̀ òògbà ní wá sílẹ̀ tó fi Ilé Ifẹ̀ lẹ̀ ṣé mo gbà sí bàbá wọn tó máa ti wọ́n fà wọ́n dínà ẹni kó gbà rẹ̀ bàbá lójú Ọọ̀ni síbi adé ní kó lọ gbà tí bí Gani Adams náà bá fọgbọ́n ṣe ó lè tún kọ́kọ́ tó lè ṣe kí ni ó lè dalẹ̀ ọ̀run ni. Ṣe rí èyí tí bàbá Adéyẹmí ṣe ní gbangba tí gbogbo ayé lẹ́nu pé bàbá yẹn bàbá náà kọ̀rọ̀ ohun tó ń ṣe yẹn ò dáa tó
ṣé gbogbo àṣírí táwọn èèyàn tú síta nígbà tó ń lọ bẹ́ẹ̀ tó bá dójú ayé wọn ṣé kéèsì yẹn ò tó kọ́ gbé wọn lọ sí kóòtù tó máa bọ̀ nínú kéèsì yẹn mọ́ nígbà kẹ́yìn múra tẹ́ǹdẹ́lù méjì síra wọn tẹ̀sí ń rà wọn wọlé tẹ̀sí ń bá wọn gbajà níta tẹ̀sí fún wọn bá kọ́ bòkì kẹjọ máa ṣiṣẹ́ ibi nítorí ẹnìkan ẹ sọ fún mi bàbá abìnrin ṣé lọ́jọ́ iwájú bàbá Abíọ́lá wa bọ́ sínú ọ̀ràn nítorí bàbá yìí ló jẹ́ kó tara ló jẹ́ kó kọsẹ̀ Abíọ́lá lanu gbàgbà pé àgbà ló jẹ́ lórí ẹgbẹ́ramọ́kẹ́ ilé ìyọ̀kànlélẹ́wò ilé Ifẹ̀ kí di adé kó lọ fi ṣépè kó lọ fi bọ́ wọ́n lè lórí àgbàlá jẹ́ ní owó àkú síbẹ̀ lọ́jọ́ tèmi nǹkan Abíọ́lá dànù. Owó ọjọ́ náà dà báyìí o àwọn ọmọ tó bí ìsìtàn jẹ́ tó bùkù ní Nàìjíríà dà níbi tí bàbá Aláàfin Ọ̀yọ́ tì wọ́n. Gbogbo everybody mọ̀ pé bàbá Aláàfin Ọ̀yọ́ ló máa ń wọnú Arísọkọ́lá Àlàó ààrẹ mùsùlùmí tó fi lọ ń bá ọmọdé kí wọ́n gbé ẹ nífẹ̀ẹ́ mọ̀ Ifẹ̀ òkò sọ̀rọ̀ ní àtòrí agbẹ́kẹ̀lé pé lábẹ́ àkóso bó ti kú rí tó bá jẹ́ pé orí ni wá lóòótọ́ orí òkè ní ipò kúkú ní dìrù ṣèborí ni kò ní dìrù kò sì ní burúburú kí bàbá kó sọ pé dọwọ́ ọmọ lọ́rùn bàbá yìí ṣe a lot of things ara ẹ̀tọ́ ìrẹsùn rí yìí ẹ jọ̀ọ́ pátì kan wà bóyá pátì bàbá Ìjẹ̀bú náà ni bóyá pátì mi náà tó ti ṣe lẹ́yìn bàbá Ìjẹ̀bú ni Aláàfin Ọ̀wọ̀-Adé ṣé wàá nìkan tó fẹ́ máa kó bá Aláàfin Ọ̀wọ̀-Adé n tó ń kó bá Aláàfin Ọ̀wọ̀-Adé ṣẹ́ràn ọmọ bàbá Adéyẹmí tí wọ́n lọ tó ti gbèsè àtàwọn Ọ̀yọ́ tí wọ́n ti mọ̀ pé oyè tán fún bàbá yẹn wọ́n ti ṣe mítìn fún báyọ̀ ti búra pé tẹ́ ẹ bá fẹ́ lòun ó ṣe ẹ ṣáàgbé fún ẹgbẹ́ kìíní yẹn wá torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tí n bá wo gbogbo tó ń ṣẹlẹ̀ náà láì gbà mí báwo pé bàbá yìí dẹ̀ níyàwó kíyàwó ẹ̀ ṣé ò lè sọ̀rọ̀ ni sáwọn mọ̀ pé ìgbà tiwọn làwọn ń bàjẹ́ àkọsílẹ̀ tiwọn rẹ́kọ̀dù nínà torí tó bá yẹ pé kì í ṣe pé bá di pé ẹgbẹ́ kìíní yẹn wá gbogbo tẹ́ bá ti fẹ́ ni wọ́n ṣe ó yẹ kíyàwó jẹ́ kó dìde gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí àkọ́ni pé ìwọ ọkọ mi kó ìyàwó yẹn kó máa gbọ́ gbogbo tọ́tù yóò sì wí tó ń lọ nílùú yìí kó wo iye ẹni tó wà lẹ́yìn Ọ̀yọ́ kó wo iye ẹni tó wà lẹ́yìn kó wo iye tí ilẹ̀ Yorùbá jẹ́ kó káyé ìlú tó jẹ́ kó káyé èèyàn tó lè tẹ̀ lọ́kọ̀ mi rò pé tọ́bánikà sọ̀gbò léèmí sínú àpótí Òkè Ògùn nìkan mo rò pé lè tẹ̀ Aláàfin kì í sì ṣe gbogbo Òkè Ògùn náà mo fojú fíù dáadáa ní tọ́ba ṣẹ́gègé ọ̀tẹ̀ ẹ̀mú ta sẹ́yìn kúrò Òkè Ògùn tó bá fi lọ́gbọ́n ó máa lójú bí àwọn Ṣakí nǹkan àwọn ìlú tí wọn hàn lórúkọ táàdẹ rí nǹkan ìgbàlódé kankan bẹ àwọn ìlú wa tẹ̀lé Aláàfin aláìgbogbo ẹni mo fi sọ àwọn ìlú wa tẹ̀lé Aláàfin nítorí pé lọ́dún kan tí ẹ̀gbọ́n mi kan fẹ́ dùpò olóṣèlú èmi wà lẹ́kọ̀ọ́ ìlú àwọn wà nífẹ̀ẹ́ mo rẹ̀ sí báwọn kan ti sọ pé ẹ̀gbọ́n mi fẹ́ dúró mo dẹ̀ kó ẹ̀gbọ́n láti wo lára ìlú fẹ́ àwọn làwọn fẹ́ èmi sì mọ̀ bára ìlú tó padà dé ẹ̀gbọ́n báyìí lọ́rọ̀ ni ó fẹ́ tàkàbá sọ ní rárá bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ẹ̀sùn tó fún un nítorí orí òkè ríra ẹ̀ ará àta ló máa rí ẹ̀ wọn á fi mọ bó ṣe rí tí ìyàwó Ọ̀wọ̀-Adé àtàwọn tó gbogbo ọmọ ìyá bá mọ̀ pé rẹ́kọ̀dù tiwọn ni wọ́n ń bàjẹ́ lórí ìyá Aláàfin wọn á ti ṣọ̀ṣẹ̀ ẹ̀kọ́ àṣàwọn Ọ̀yọ́mèsì lẹ́gbẹ̀ẹ́ Aláàfin ṣe báyìí ẹ̀yọ́ lẹ̀ fún wọn bàbá yẹn náà tún rọrọ nítorí pé tó bá jẹ́ irú bàbá ẹni ìtàn ẹni wọn bá sọ pé gbà ò fẹ́ kó wá sójú yìí àńgbò tí gbòòyè tá a ti pe gbogbo wọn papọ̀ wọn á ti parí ẹ̀ alùpùpù tí mo ṣe bó ṣe yẹ kó ṣe lọ ṣùgbọ́n eléyìí wá agídí inú
mi ò rò pé bá gbogbo wọn ṣe síbò náà ló ń yọlẹ̀ láàárín ọdún kan ta ló mọ iye ìgbà kò pọ̀ lórí ìjẹ́ kí ìkú tó pín ta ló mọ iye ìgbà tó ti pariwo Aláàfin sókè láwọn ọ̀rọ̀ ìjókòó tẹ́rù bá tí bá rí pé nígbà tá Aláàfin Ọ̀yọ́ sì wúyè gbogbo lọ́balọ́ba tó lọ ń kí láàfin orí ìjókòó ní ìjókòó sí tó ti yọ ya fọ́tò which is wrong. Òde tí mo fẹ́ fàyọ yẹn ni pé ẹ bá lọ wo fídíò yẹn yìí máa ti rí o Aláàfin Ọ̀yọ́ láfojúdi ó dẹ̀ ń ṣagbára ni wọ́n lè pé báyìí lórí ṣùgbọ́n gbà mí ìyá máa fọgbọ́n sí ìdí rèé o ni pé nípa tí yẹn Ọbásanjọ́ ń bọ̀ ó fẹ́ dọ̀bálẹ̀ Ọọ̀ni ti dìde ó ti gbé bàbá ó ti kí bàbá bó ṣe yẹ kó kí gbogbo lọ́balọ́ba yìí kó bọ́ ṣe sí bàbá yẹn ni ó borí Aláàfin àti ẹ̀wọ̀n sí jókòó rẹ̀ gbàlẹ́ orí ìjókòó náà ló ti mọ̀ wọ́n sọ wá sóde ṣùgbọ́n bàbá yìí tó bá ti rí pọ́n ní lágbájá wà nípò agbára yóò dìde yóò kí wọn ìwọ tí o ò lè nàró kí ló bá dé bí bàbá Ládọjà sí dé pàtì yẹn wọ́n ṣe ń súnbọ̀ lọ́dọ̀ wọn yẹn ó dìde kí wọ́n hàgì ara wọn wọ́n ṣe ń bọ̀ yẹn ó dìde kí wọ́n hàgì bàbá yẹn tí bàbá ò ní bọ̀ lọ́wọ́ ọ̀kẹ́ òjókòó bàbá wa jókòó tán wọ́n sọ̀rọ̀ bí ọwọ́ náà wọ́n nà kò nà tá ẹ lọ́wọ́ fídíò yẹn dáadáa bàbá náà sì ṣe kí ni bàbá jẹ́ kó mọ̀ pé mi ò rí ẹ lóòótọ́ bàbá ò lè rí náà gbogbo ayé lọ́ta ọmọ yẹn bí táwọn tó gbórúkọ Ládọjà ni yàtọ̀ sí pé wọ́n fara kí òmò ọ̀rọ̀ adé jà Aláàfin Ọ̀yọ́ ta ló mọ̀ kò lu ẹ̀ lọ́yọ̀ ta ló mọ̀ ọ́ rí fọ́ọ̀sì pé wọ́n fẹ́ fún ara tó rẹ́bà tuntun lọ́yọ̀ làwọn fi mọ̀ pé ọ̀rọ̀ adé ló ń jẹ́ àrírí àmọ́ rí nà ẹni tí òun tọ́lọ̀ wá padà fi ẹ̀yàn nígbẹ́ nírọ̀lẹ́ ayé tó yẹ kó ṣọ́ra ṣe tó yẹ kó ṣe jẹ́jẹ́ kábíyèsí ni wọ́n ṣùgbọ́n àṣìlò agbára ti pọ̀ jù Ọbásanjọ́ ọ̀hún gbé bàbá dìde ó ti sáré pàdé bàbá gbogbo lọ́balọ́ba yòókù ti ṣe dáadáa bẹ́ẹ̀ sí bàbá ìwọ wá jókòó pẹ̀lú ìyàwó rẹ̀ ní ọwọ́ sí bàbá yẹn lórí ìjókòó bàbá yìí sì dọ̀bálẹ̀ káyé máa jẹ kí ló dé ṣógun láyé ni nítorí ìkíni nítorí ipò ẹyẹ ìkó ṣùgbọ́n bàbá ilé yìí o ṣùgbọ́n lè múra ó lè gbà lọ́rin lọ kó wọ́n jókòó nínú mọ́tò kúrò pẹ̀lú àbá àpàdé ìlú ọ̀dà Yorùbá fẹ́ pàdé o tó lẹ́ni tó bá ti mú lẹ́jà tí ò gbọ́ lọ́rọ̀ Aláàfin ilẹ̀ ni ó ti máa sọ ṣe bá rábùkù tó lọ kàn ní ilẹ̀ wọn lójú nínú mọ́tò bí pé ìyẹn ń bọ̀ àpàdé o nígbà tí ó bọ́lẹ̀ ó rìn wọlé ìyẹn ń bẹ lórí ìjókòó fún ẹ̀ ló tó wá ń tẹríba ó lè tẹríba fún ẹni àlọ́ rẹ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá ní ló dá lọ́rùn orí àwọn ọba ilẹ̀ Yorùbá ní ló ti fẹ́ lù dá ọba dẹ́rọ́dọ̀ sọ ọba Sókótó ó tẹríba tó bá dọ́dọ̀ ọba àlọ́ rẹ̀ ó tẹríba ẹjọ́ kí lọ́mọ Yorùbá fi ṣe ọ̀rọ̀ ti sọra ẹ̀ tó bá lè tẹ̀lé ní báwọn sọ gbogbo àwọn ọ̀rọ̀ agbára tí ìgbà gbé nìkànnì ṣe mọ̀ pé Yorùbá níwọ̀n àkàn bàbá tí Yorùbá mọ̀ pé láṣejù tí wọn sì fẹ́ dá ẹlẹ́jọ́ Yorùbá ó mọ wù ẹ́ ó sì mọ tẹ́ lọ kó sì ní sọ̀rọ̀ tí wọ́n gbọ́dọ̀ bá àwọn tó ń bá tayọ wọn bọ̀ wọn ò ní sọ̀rọ̀ kàkà kí wọ́n dájọ́ kọ́ wọn sọ pé lágbájá dájọ́ báyìí fún lágbájá kí wọ́n mú tiwọn dání àbẹ́yìn wọ̀ pé ọ̀yìn ò sí dá lẹ́jọ́ kọ́ wọn tí yàn dání Aláàfin ò sí dá lẹ́jọ́ kọ́ wọn tí yàn dání ẹ̀mí ó dá lẹ́jọ́ yìí ló mọ̀ mú tiẹ̀ kiri tẹ́sí mọ̀ wípé níwọ̀n bá kúkú dá lẹ́jọ́ àwọn tí ń bá tayọ náà wọn kúkú nígbà bí ìwòye tèmi ṣe sọ fún mi ni mo ṣe sọ yẹn pé gbogbo àwọn tẹ́ ń pè é ó pẹ́ síbò kan wá dà sí fún àwọn òun ó tó síbò kan wá bò ó ṣé ìwé táwọn yẹn ti kọ sí àwọn Afẹ́nifẹ́re ilẹ̀ Yorùbá ṣé wọn mọ ẹni tí wọ́n wárí fún yìí Afẹ́nifẹ́re Yorùbá ẹ̀mí rẹ̀ ni wọ́n lọ sọ́yọ̀ síbí lè pẹ̀lú wọn lọ tó wá ní bàbá sọ yẹn káwá mẹ́rin kan láti ọ̀dọ̀ wa ṣé wọ́n mọbi tó wà etí wọn ò fọ́ ojú wọn ò fọ́ etí wọn ò di ẹsìn gbọ́
ìyàwó náà sì jókòó kálẹ̀ ra pàtà síbẹ̀ kó lè kò tiẹ̀ rí jẹ́kọ̀ pé ọkọ ẹ̀ wọlé pé ìwọ ọkọ mi jẹ́ ká yí kíní ìpadà. Ṣé nígbà tí ọ̀rọ̀ mi Adéyẹyè tó da gbogbo ẹ̀ rámú nígbà tó kọ́kọ́ ń ṣe ó lè má tẹ̀fẹ̀ lọ́wọ́ tó wojú wúṣe ní tó bá lọ fẹ̀ sọ tí bá kọ̀dé lérí lọ́yọ̀ọ́ lórí social media tí bá dédé rí ń jẹ̀bú lórí social media àwọn ọ̀sẹ̀ kó wà tàwọn afẹ̀ nígbà àwọn olóyè fẹ̀nẹ́gbẹ̀ sàkólò bàbá yẹn ń ṣèfẹ̀nú ẹ̀ fún ara bọ́lá ń ṣẹ̀rùn. Tíyàwó yẹn bá jókòó social media tó mọ gbogbo tó ń ṣẹlẹ̀ mẹ́ àwọn bó bá pọ̀pọ̀ pé ò lẹ́yìn yẹn lè lẹ́yìn wọ́n sọ fún pé ilẹ̀ tó mọ́ lẹ́yìn aláàfin Ọ̀yọ́ bá ní ó ṣe ta fún ìpọ̀ pé òkí gbogbo ọmọ Yorùbá káàkiri gábìrì àgbáyé o ẹ̀yẹ ká ṣe ra wa lọ́kàn èmi lágbájá láti wákàtí ìlọ mo sọ̀rọ̀ ẹ̀ dára mi fún gbogbo ọba Yorùbá pátápátá ní igbákejì yẹn ẹgbẹ́ bóun ti gbà kó wá dájọ́ tó yẹ kó ṣe nífẹ̀ẹ́ kó ṣe kó dẹ̀ sí kíni kó gba pálásì òní lọ kó dúró bó ṣe yẹ kó dúró. Sọ ẹ̀ ní òní gbọ́mọ rẹ̀ balẹ̀ fún mi mọ ọba ẹni ìtàn yẹn orí jẹ́ pé dọ̀bálẹ̀ fún òun kì í ṣe pé yóò dọ̀bálẹ̀ fún kì í ṣe pé yóò máa yíra wájú ẹ̀ is a minority kí gbogbo ayé sì rí ẹ sì mọ̀ pé Ọ̀yànlẹ́yẹ tìlù ti fọ́n ni wọ́n fi pàdé ẹ̀. Bẹ́ẹ̀ni. Pé ọmọ ọkọ náà dá ọmọ ọkọ náà orin ní ìlà yóò tún mọ ọkọ. Ṣé o mọ̀ pé gbogbo ayé àdẹ̀tún wa ìyẹn ló kù tá àdẹ̀tún sọ gbogbo ọba yòókù náà tí wọ́n ti tọ́kàn wọn gbọgbẹ́ pẹ̀lú nǹkan tó ń ṣe. Ṣèkálùkù àgbàgbé wọn everybody máa gbé mi ni ó parí nìyẹn àlàáfíà àjọba nílẹ̀ Yorùbá àlàáfíà àjọba nìyẹn á dẹ̀ lo sẹ́mi á dẹ̀ lo ipò yẹn lórí àwọn kan ṣùgbọ́n ẹnìkan ṣoṣo ló bá wájú oní kìí ṣẹ̀gbọ́n tiẹ̀ bàbá tó bá wáyé oní kìí sòrò ló bí ọ ṣé mọ̀ pé àmọ̀ràn tó ti fẹ́ kó bọ́yọ̀ ní ìsìn torí wọ́n sọ kátikàtí lọ́wọ́ wọn mọ̀ pé àwọn tó fẹ́ yìnbọn lu àwọn lẹ́sẹ̀ àmọ̀ràn tó sọ pé kẹ́jẹ́ kí gbogbo Yorùbá náà gbọ́ pé àwọn ò bá fẹ̀ tán. adé aládùúgbò làpàgbà láàfin yẹn aládùúgbò làwọn ti wá ṣé aládùúgbò tí wọ́n ti wá yẹn kì í ṣèrọ Ọbàtálá aládùúgbò ni ìran bàbá tòmí jagun sí Délé Ifẹ̀ ni ṣe é pé ọpọlọ àgbọ̀n fi sún sẹ́yìn ó sún ní ti fòsì gbogbo mọ́tò pátápátá ló wà lọ́pọlọ ẹ̀ wà wájú ṣùgbọ́n ẹ̀yìn lọ́pọlọ fún wa ààrẹ àmọ̀rúfù yẹn ọwọ́ alákọlà l'Amẹ́ríkà yẹn ẹ̀yìn lọ́pọlọ tiẹ̀ wà tó sẹ́yìn ò bá wà lọ́pọlọ tiẹ̀ ìwọ ní ládé aládùúgbò làgbà láàfin ta ni ò mọ̀ wípé ìran Ọbàtálá ìran Onífòòrò làwọn aládùúgbò ṣe. bẹ́ẹ̀ni. Òyìnbó Onífòòrò kì í ṣe Ọbàtálá kì í ṣe Ilé Ifẹ̀ ni. Nítorí bóyá náà dẹ̀ ẹ mọ̀ ibi tí bàbá láàfin Ọ̀yọ́ wọnú ọba Síkírù Adétọ̀nàdé ló fi sọ pé Wàdáì làwọn ti wá. Nígbà tẹ́ máa rí Wàdáì tán dẹ̀ ti wá Wàdáì Ifẹ̀ lè ń pè Wàdáì Ifẹ̀ nígbà yẹn kan máa lọ olóyè Ìjẹ̀bú kan máa pè wọ́n tán sí ó ní àwọn bàbá àwọn wọ́n ti wá láti Wàdáì wọ́n dé sí Ilé Ifẹ̀ so nígbà tí wọ́n ń bọ̀ láti Àtọ̀lúwà tó ń bọ̀ láti Ilé Ifẹ̀ ẹjọ́ ọ̀tá yóò tẹ́lẹ̀ mi wọ́n ní ẹgbẹ́ jẹ́ fún orí. Mi lè mọ̀ pé aláàbà bàbá yẹn tọ́jọ́ lè dí àpòpọ̀ mọ́ ọ ní ìrìsà tọ́jọ́ lè dí àpòpọ̀ pẹ̀lú ọ ní ìrìsà mọ́ ọ ní ìrìsà nígbà yẹn bàbá fi gbé sító ló fi lọ́kọ̀ wí Wàdáì làwọn ti wá. Àbí àṣàyàn ẹ̀rọ àwọn Ìjẹ̀bú ń gbé tọ̀ tó jẹ́ pé àti Wàdáì tẹ́lẹ̀ ti wáyé ẹ̀sìn Délé Ifẹ̀ àádọ́gbà kókó sí Wàdáì kankan irọ́ ni àmọ́ kókó sí pé jẹ́ Wàdáì kankan. Ẹ wo àbáyọ náà ní pàlàkàyè ń jẹun bọ̀ bí mo ṣe gbọ́ fídíò yẹn bọ́rọ̀ yẹn ṣe sọ nìmí kàn gẹ́gẹ́ bí ọ̀hún ìkan ṣe rí àtàwọn ìrírí kéékèèké ọmọdé tí mo jẹ́ sí yín mo kàn sí fún yín ní ọ̀rọ̀ èsì tí kàn bàbá Adéyẹmí tẹ̀kún léyìí náà ọba ni wọn ṣùgbọ́n àwọn nǹkan kan wà
tí wọ́n sì lábẹ́lẹ̀ tó jẹ́ pé bàbá ní kọ́ lọ́hùn bí wọ́n pọ́ sípò kan má rí bí kankan nígbà tẹ́ bá pẹ̀lú èèyàn kan láti lọ mú ọ̀rọ̀ àbọ̀wọ̀ ògbógun tí èèyàn kan ọmọ yìí ń bọ̀ àwa lọ yóò lọ síwájú. Empire tẹ́ ń pariwo lé lórí kí ni Empire Ọ̀yọ́ ló wá fúnlẹ̀ Yorùbá ẹ̀rẹ̀ tí táwọn wọn kó wọn lọ sí Gbàdágì ọjọ́ tí Queen Elizabeth kú tí àwọn ayé gbé fídíò bí wọ́n ṣe ń sun àwọn ìran bàbá ńlá wa ní sẹ́ẹ̀lì lẹ́sẹ̀ tí wọ́n da nírẹ̀sì náà dà lẹ́tàwọn yẹn ń ṣáájẹ́. Mo sunkún o ní ọmọ gbàdúgbọ́n mú mo ṣe wò ó pé sókójú àwọn ọ̀ràn mi kan ti rí báyìí. Allah Akbar. I cried daddy. Ọjọ́ yẹn wà láojú mi pọ́n. Báyọ̀ sọ pé láti jọ yẹn ẹgbẹ́ sọ pé nípa sí láti jọ yẹn. Tọ́mọ láwọn ọmọ yìí ọmọ tí wàá ń bí pé wọ́n ṣe ìyàwó wọn ń gbowó wà láojú mi dànù. Pé àìsí ẹ̀sán ló dé. Pé wọ́n wọ̀ tẹ̀ ìkànnì. What is wrong? Ká sì gbọ́ nínú ìtàn pé kò sọ pati kìíní ìtọ́wọ́ ẹ̀sẹ̀ tí ń tà wá tí ń fi wá gba gíláàsì tí ń fi wá gba tọ́sí láìtì Ọ̀yọ́ yìí náà ni. Ẹ jọ̀ọ́ kí ni ìwúrí tọ́yọ́ ṣe tí Yorùbá lè dọwọ́ sí? Nígbà tí bàbá Adéyẹmí ló gbé tàn burúkú jáde pé owó oṣù tí wọ́n ń san fáláàfin ojútọ̀ òní lọ. Bàbá yìí ò sì láhàn wá kò sì kò yẹ wá kò láhàn wá pé torí òwò ẹrú ti ń ṣe kọmíṣọ̀ tó ń ṣe lórí òwò ẹrú ni wọ́n ń san fún ṣe ń kó wá tà. Bàbá Adéyẹmí wọ́n bá kó sẹ́gbẹ́dá tó mọ̀ kó dìkà. Ìwé táwọn tó fi ń ṣe sálárì Ọọ̀ni àti Aláàfin rẹ̀ tó kí á lè gbà pé Aláàfin superior ju ọba Ilé-Ifẹ̀ lọ láì mọ̀ wípé nítorí tí ọ̀wọ́ adé ò bá sọ̀kò sórùlé irú àwa yìí ò ní mọ̀ tọ́wọ́ adé ò bá sọ̀kò sórùlé pé wọ́n sáì tírítì kan ní ìgbọ̀rí ọmọdé mélòó làwà àní mọ̀ pé Ààwẹ̀ Ìlọ́ra Akínmọ̀rin Tèdé Ìsẹ́yìn pápá àwọn onímọ̀ páwọn yẹn ni wọ́n kó fáláàfin o. Ẹ máa gbọ́ o. Tí irúṣẹ́ ti rú àwọn ìbá ti lọ tó pa àwọn ọmọ tí wọ́n fi tí gbọ́ rí ẹ̀dá púpọ̀ láti mọ̀ dáhùn. Ṣùgbọ́n wọ́n sọ̀kòṣò rú ìlera síbi ìpèdè wọn tí wọ́n fẹ́ rí tí gbogbo ayé sì ti gbọ́. Tí mò ń pariwo rèé o. Ó ti wà ní íńtánẹ́ẹ̀tì sí íńtánẹ́ẹ̀tì sì dàkà never forget. Ṣé ẹ ti gbọ́? Ìjọba tẹ́nìkan bá lọ ìyá bàbá gbọ́ tó ń gbà gbogbo wà ìbá kúrò lórí ilẹ̀ kan. Ṣé ẹ ti gbọ́? Kí ẹ má sọ̀rọ̀ wọ́pọ̀ lọ́ba gbogbo jáde ni. Ṣé ń gbọ́? Ó ti fi dá àbọ̀ yìí sínú ìsìn. Ẹ̀yin Ọ̀yọ́ ṣé ń gbọ́? Àmì ìjàmísọ̀ tí bàbá máa ń fi halẹ̀ mọ́ gbogbo ayé. Ṣé bí wọ́n padà ti kà ń sìn gbogbo wa ti rí pé kò sí kankan. Kò sọ bàtà tó sàmì ẹ̀bà àmì ìjàmísọ̀. Ẹ jọ̀ọ́ torí bàbá yẹn ló fi rọ́lẹ̀ kọ́bọ̀ lórí fún wọn. Gbogbo ìtàn àlọ́ bàbá inú mi dẹ̀ wá dúpẹ́ ìgbà máa wádìí ìwọ̀n jì. Níjọ́ tẹ́ ẹ lọ sí Ilé-Ifẹ̀ tẹ́ lọ wádìí ẹni ọ̀wọ̀ lọ́dọ̀ ẹni ọ̀wọ̀ mo wo fídíò yìí nà. Ẹ ṣe. Torí gbogbo wa la mọ̀ Ilé-Ifẹ̀ pé bàbá wa Léèrè Ọlá Òjìji ló ní ìyàwó ní bàbá Ilé-Ifẹ̀. Ó wà láti Mẹ́kà. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ Léèrè Ọlá bàbá wa Léèrè Ọlá Òjìji tá ń pè ní Odùduwà. Ó dàbí bọ́ọ̀ náà ṣe lọ bọ́ọ̀ ṣe ń wá mú wọn láti Amẹ́ríkà wá jọba ńlé náà ló ṣe rí láyé ìgbà yẹn. Ọmọ ẹni má gbé nínú ìlú. Káyé epo sí sílẹ̀. Káwọn ọmọ àlẹ́ kọ́ máa ṣètò káwọ̀ pé ṣe bọ́ ọmọ lágbájá gan bẹ nínú àjò bá ẹ lọ mú wá. Ó wá jọba. Ọba pẹ̀lú títí láyé òjì. Ṣùgbọ́n Amẹ́ríkà àwọn ọmọ Yorùbá tó lọ Amẹ́ríkà sí. Ṣùgbọ́n àwọn ọmọ mú wá kọ́ wá jọba. Àbí ó ṣàtìjọyè gbogbo wa sí ní bó ṣe láyé ìgbà yẹn nìyẹn. Àwọn ní Odùduwà Amẹ́ríkà ló ti wá. Àwọn ọmọ Odùduwà gan náà sọ̀rọ̀ yìí o.
bàbá ní ó pàtàn ọmọ ẹ̀. Ifẹ̀ ní ìtàn tó yẹ kó tí wọ́n bá tu ẹlòmíì mú un. That is why tí Ifẹ̀ yìí fi sọ̀rọ̀. Ṣé mo gbọ́ nígbà tí ó tọ́lẹ̀ wọ́n padà sọ bí Ọ̀rànmíyàn ṣe jẹ́. Bẹ́ẹ̀ni. Ta ló gbọ́rí lẹ́nu Ifẹ̀ wípé Ògún ló bí Ọ̀rànmíyàn? Ṣé ọmọ tí Ògún ti dá sí ẹ̀kọ́ tó di pé Odùduwà fọwọ́ agbára ẹ̀ kí ó tó di pé Odùduwà fọwọ́ agbára ẹ̀ gbà pé ẹni tó mú wáyé lọ́mú wa? Ẹ̀rù tí ìwọ̀ ti bá tí Ọ̀rànmíyàn tí Ògún ti bá ṣàṣepọ̀ tó ti fẹ́ ra kòkó tó mú fún Odùduwà ẹ̀jọ̀ tó bá ní ká ṣe DNA ta ló lọ mọ́. Tí wọn ò bá ká ṣe jùlọ lọ àwa ò ṣe gbọ́ sí. Àbá ti gbọ́. À á ṣe gbọ́. Ṣèbí ìtàn tí bàbá Lábẹ̀rẹ̀ máa pa fún wa ni pé Ọ̀rànmíyàn ọmọ Odùduwà ni. Àbí Ọ̀rànmíyàn ọmọ Odùduwà ni làwọn ń gbọ́. Wọn làbí gbẹ̀yìn ọmọ Odùduwà làwọn ń gbọ́. Ẹ má bínú pé kí ní ìgún o mo fẹ́ kẹ́ gbọ́ délẹ̀ ni. Ṣèbí kàtà mo fi ti gbọ́ nìyí. Àgbọ̀ rí bẹ́yẹn tẹ́lẹ̀ rí. Ṣèbí bí wọ́n sọ̀rọ̀ dé náà ní Ifẹ̀ fi sọ̀dí abájọ orí amúnisàn. Ṣé bí wọ́n súnfẹ̀ ṣé bí wọ́n padà sọ̀dí abájọ? Ó ti fẹ́ tán ẹjọ́. Ìdí abájọ tí wọ́n fẹ́ sọ̀dí. Sífẹ̀ ló gbé bàbá wọn lọ́mọ àlẹ́ àbáwọn lẹ́kùn fúnra wọn. Ọlọ́run sì bàbá òkú sọ máa lè Ifẹ̀ náà àbí àtògùn àti òkè àti ìsàlẹ̀. Ilé Ifẹ̀ náà ní gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀wọ̀n ibi tó bẹ̀rẹ̀ ni. Ẹ̀wọ̀n tó fẹ́ tí gbogbo wa ò ní fẹ̀ kan gbọ́. Tí àbá rọ́bà kan tó yọ wọ́n nílẹ̀ Yorùbá. Sẹ̀wọ̀n pé tí ìràn bíi mẹ́ẹ̀ẹ́dógún ó fi mú ọ lọ. Kò sẹ́ni tó lè gbọ́ ọ̀rọ̀ yẹn ò ní jáde títí. Àní gbọ́. Ṣùgbọ́n wọ́n ní tí ọmọ kékeré bá bínú kọ ní alẹ́ àgbà àfìtàn balẹ̀. Wọ́n fìtàn balẹ̀. Sápadà gbọ́n tí òye á gbọ́. Mo pòwe yẹn náà ní fídíò tó lọ. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Níbi àṣejù Ọ̀yọ́. Níbi àṣejù Ọ̀yọ́. Ara àṣejù Ọ̀yọ́ la fi mọ̀ pé Ògún ti kó gbogbo adé wọn lọ. Adé aládé ni wọ́n lọ lókùn tí wọ́n ń dé. Ògún ló sì mọ̀ tán ẹnìkan ló gbádé wá ẹnìkan ni ò gbádé wá. Ìwọ̀n ti dáadé ṣáájú. Ṣebí ara ọ̀rọ̀ náà ni. Olùwò ń gbàrà tó kọ́kọ́ dé olùkúkú mọ̀ kankan. Ó lọ kí bàbá Aláàfin. Àbí bàbá Aláàfin ló ti wá kí. Bàbá ń sọ̀tàn fún pé adé ti ẹ̀yà adé ni adé Tàtàrújà. Baálẹ̀ ni wọ́n ń jẹ lóṣù. Ẹ dákun àgbàlagbà ṣe mọ túlé ṣe mọ dá wàhálà lẹ̀. Wàhálà yẹn sì sọ ti tọ́ lọ́sùn sí. Bólúwò bá gafágafá jù bẹ́ẹ̀ lọ lórí Àtàrújà. Ṣebí ìlú Àtàrújà ní estate wa. Àbí capital. Bí wọ́n bá fọwọ́ kankan wọ́n á fọwọ́ wípé ìlú ẹ̀ ní capital. Bẹ́ẹ̀ni. Sẹ́ni tó ní capital ṣáàfìwé ẹni tó yẹ kó lọ́wọ́ wọ̀ tì local government bóyá ọkọ̀ abẹ́yẹ ọkọ̀ àbí méjì ló wà nínú. Tó bá pé méjì bóyá ni ẹ̀rọ ọkàn lè nínú. Ẹ sọ fún mi. Ṣáàfìwé ra wa. Ara ìgbà tí bàbá dálẹ̀. Nítorí gbà ọba rà sí bí ó ti di mi ò gbọ́ ìtàn yẹn rí pé Àtàrújà àtọ̀wúwo kan jà. Èmi náà ò gbọ́ rí. Ó ṣẹlẹ̀. Mo sì dáadáa àgbàlagbà tí fóònù gbùmọ̀ dáná. Àbí ẹ̀yin lẹ gbógun ti Rasidi Àbẹ̀yà àlàó afárá lẹ́yìn náà tó ní owó tì lọ. Ẹ sọ fún mi tí gbogbo tọ̀tẹ́ sọ ìṣòògùn ọ̀rẹ́ ni wọ́n sọ̀rọ̀ àwọn. Bàbá mi mo kàn ní kí n kàn sọ ojú ìwòye mi pẹ̀lú àwọn nǹkan tí mo wò nínú fídíò yìí yẹn òní mo ń jáde tó dára sà. Ẹ ṣe ìyá mi ẹ wo ẹ̀yin èèyàn kí ni yìí ti ojú ọ̀rẹ́dì ẹ jẹ́ kí n kàn ra sọ̀rọ̀ kékeré. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ogun Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ ọlọ́sọ̀kùn gbàgbé. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹni tó bàbá wa Ọọ̀ni tí wọ́n wà lórí oyè báyìí
tí wọ́n wà lórí ìtẹ́ báyìí àti bàbá wa ọba tí wọ́n wà ní Mọdákẹ́kẹ́ Ọlọ́run ti jẹ́ kí ìmọ̀ wọn ṣọ̀kan past la gbọ́ yẹn ṣe rí pé nígbà míì past máa ń ba present jẹ́ n tí mò ń fi sọ pé kí àwọn Ọ̀yọ́ ó kíyèsára nìyẹn o mo wá fi Ọlọ́run Elédùmarè ṣe ẹ̀rí mo fi àwọn alálẹ̀ ṣẹ̀rí wípé àwọn nǹkan aburú kan wà táwọn èèyàn ti sẹ́ndì sí mi tí mi ò gbọ́dọ̀ gbé síta ṣùgbọ́n tọ́rọ̀ bá wá dójú ẹ̀ tán náà á gbé síta náà ni èmi náà sọ fún yín pé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ tó lórúkọ gan Ọ̀yọ́ ló ti gbà kú ẹ̀ tí ìtàn tó dẹ̀rọ̀ mọ́ báàdì gan so tí àwọn Ọ̀yọ́ bá fọwọ́ síbi tọ́wọ́ gbé kíní yìí ò ní lọ títí ṣùgbọ́n tán bá believe pé bí wọ́n ṣe ń ṣe yẹn náà ni wọ́n máa ṣe á ka ẹrú inú ẹrú ó sì bàjẹ́ gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ jẹ́ òrìjìnà ọmọ ọkọ tó jẹ́ pé ẹ̀jẹ̀ kóòtù òjíire ló sì wà lára yín ẹ má bínú torí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ kóòtù òjíire ẹ má bínú torí àwọn èèyàn kan náà ń pè mí látọ̀yọ́ ẹ rí i pé woman yìí náà sọ wọn ò lè jáde ni tó mọ̀ pé nǹkan táyé ọba àwọn ṣe ò dáa so mo kàn bẹ̀ wá lórúkọ Ọlọ́run èmi kàn fẹ́ fi eléyìí tó wa létí mo kàn fi eléyìí mú wá pé kẹ́ ẹ wò ó pé ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó léléyìí o bí mo ṣe pè wọ́n sí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ níjọ́ sí pé a máa ń mọ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ kò sẹ́ńtọ́ mọ ibi tí ó parí sí ó ń rèé o eléyìí náà tó ti bẹ̀rẹ̀ báyìí o ìpele míì la tó dé yìí tí mo tó wá sọ fún ọ wípé kí wọ́n stop kínní yìí síbi tó wà yìí o otherwise ìtàn ó ba nǹkan jẹ́ o Ọlọ́run Elédùmarè gbọ́ nínú gbogbo ìtàn tó kù lọ́wọ́ mi táwọn èèyàn sẹ́ndì sí mi inú mi dẹ̀ dùn pé ẹ rí i pé kò sájọsọ nínú èrò èmi woman yìí wọ́n sẹ́ndì ẹ̀ sí mi ni eléyìí tí gbogbo tí mo ti place ẹ̀yìn yẹn náà wọ́n sẹ́ndì ẹ̀ sí mi ni ṣùgbọ́n lẹ́yìn eléyìí kò sí no go area làwọn tó kù kò sí ètò ṣe é tọ́ọ̀tì mọ́ torí yóò ba nǹkan jẹ́ ńlẹ̀ Yorùbá ìsìn ò fẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ gbogbo yín lè mọ̀ pé tí mo gbé dání ni bí ọmọ Yorùbá bímọ ọmọ Yorùbá ó ṣe ṣọ̀kan ẹ dákun kínní ti gbòjú ẹjọ́ torí tọlọ́run mo kí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìrì wípé pẹ̀lú ògo Ọlọ́run ẹrú ò mọ rẹ̀ lẹ́rú ìwọ̀fà ó sì padà mọ rẹ̀ ní ìwọ̀fà mo kí yín pé ojú ọ̀fẹ́ la kù.